ràn àtafẹ́fẹ́ gbogbo ewéko ní sànfẹ́ rẹ ìwọ ló mú irúgbìn dára oníbu ọrẹ gbogbo ọpẹ́ gbogbo ìyìn ọkàn ìmoore la mú wá fún olódùmarè ọba adẹ́dàá àṣẹ̀dá nìkan ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò ohun àwọn kérúbù on FM tìrẹ ní ọlá o tìrẹ ní gbogbo agbára á dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ nítorí wípé lọ́sẹ̀ tó kọjá adágbére lórí ètò yìí wípé a máa padà wá ẹ̀yin ọlọ́run olódùmarè sì fún wa ní orí ọ̀fẹ́ kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára wa bí kò ṣe nípa agbára ẹ̀mí ẹ̀yin ọlọ́run olódùmarè adúpẹ́ 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 ọpẹ́ la mú wá omi ara wa ẹ̀jẹ̀ ara wa iṣan ara wa gbogbo ohun tí ẹ fi gbé wa ró ń dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé ẹ̀dá tó bá mọ núrò àmọ̀pẹ̀dù èyí náà ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò ohun àwọn kérúbù on FM níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi ní ọ̀sán yìí mo kí ń káàbọ̀ dádì mo kí ń káàbọ̀ mọ́mì mo kí ń káàbọ̀ àǹtí mo kí ń káàbọ̀ bọ̀dá mo kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò yìí lórúkọ Jésù àánú ọlọ́run ọ̀gá ògo ojú rere rẹ̀ yóò jùmọ̀ wá pẹ̀lú wa bákan náà là ń dúpẹ́ lọ gbogbo àwọn tí ọlọ́run ń lò tó ń tọ́ ọbọ̀ ìṣúra wọn pé kéto ohun àwọn kérúbù on FM kó ṣáà máa tẹ̀síwájú ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà níjọ ọlọ́run lórí kankan tẹ̀ ń tọ́ ọbọ̀ ìṣúra yín wípé kí ètò yìí kó máa tẹ̀síwájú lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrẹ nílùú Abẹ́òkúta adúpẹ́ lọ́wọ́ yín o lórúkọ Jésù Jehovah Jireh yóò bá ayé yín lálejò èyí tó kù kọ́dún yìí kó parí ẹ̀ ní fi gbèsè lò ẹ̀ sì ní fi àìnílò lórúkọ Jésù. Lórí ètò tòní lọ́sẹ̀ tó kọjá a ní ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run àmúwá lọ́sẹ̀ tó kọjá ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run náà láti máa tẹ̀síwájú lónìí ṣe rí níbi tá à ń pè ní chọ́ọ̀chì yẹn láàrin àwọn tá a pè lọ́mọ Ọlọ́run láàrin àwọn nọ́sírì Ọlọ́run mẹ́wàá ń ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n tuntun mú wá wọ́n tuntun jù wá sórí tébù wa ẹ̀hún la tún fẹ́ náà níbẹ̀ lónìí tí gbogbo wa fẹ́ dá sí lórí ètò tòní àlejò mi náà ti wà ní kalẹ̀ ṣùgbọ́n kó tó dìyẹn náà jẹ́ kí n kọ́kọ́ lọ kí n múrin ìyìn wá níbi tá a ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò tòní. ètò ohun àwọn kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrẹ nílùú Abẹ́òkúta bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ohun àwọn kérúbù on FM lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ lẹ́wà ibò lẹ́já sí adùn náà ní tọmọ Ọlọ́run ìkorò ìbànújẹ́ kò ní jẹ́ ẹnikẹ́ni nínú wa lórúkọ Jésù. àlejò mi pàtàkì wọ́n ti wà lórí ètò tòní àwọn ni leader in charge agbomímọ́ Ọlọ́run alààyè CNS Movement Church Ayọ̀nío Kasem District UK Glory Land Sanctuary tó wà ní Mile 2 ní Àdéhùn ní Abẹ́òkúta mo ń sọ̀rọ̀ nípa bàbá wa senior apostle pastor Michael Gbolahan Olugbenga bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán mo kí gbogbo àwọn olùgbọ́ wa nílé lóko ní ọ̀nà odò mo gbà ládùúrà pé a kú ìpalẹ̀mọ́ ọdún ayọ̀ tí a fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà la ó fi parí ẹ̀. àmín orúkọ Jésù Kristi Olúwa wa. àmín bàbá wa ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run òun la tún mú wá ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run ìṣẹ̀lẹ̀ tó kan ètò ohun àwọn kérúbù lọ́wọ́ láàrin ọ̀sẹ̀
nínú ìjọ ọlọ́run òun ni wípé màmá wa kan nínú ìjọ, màmá wa kan àgbà náà ni àwọn náà nínú ìjọ ọlọ́run, àgbà ni wọ́n nínú ìjọ ọlọ́run, ṣùgbọ́n nínú ìjọ yìí ọlọ́run dẹ̀ ti gbé iṣẹ́ ìránṣẹ́ wọn ga. Ṣe mọ̀ pé iṣẹ́ ìjèrè ọkàn ni iṣẹ́ ìjọ, láti jèrè ọkàn sínú agbo Kristi. Ọlọ́run ti gbé iṣẹ́ ìránṣẹ́ wọn ga nínú ìjọ ọlọ́run. Nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn yìí ọlọ́run ti kó bí ìdílé bíi 7 wọnú ìjọ. Ṣùgbọ́n nínú ìjọ wọ́n wá ń dá àjọ ni wọ́n fi náà ń dá o, àjọ náà ń dá ń bẹ̀ o, wọ́n ń dá àjọ. Ká tó ṣẹ́jú pé àjọ mú àríyànjiyàn wá, ó mú àwọ̀ wá. Nígbà tó mú àwọ̀ wá yìí àwọn àgbà àjọ sọ pé màmá ṣe bẹ́yìn dẹ̀ wà ń bẹ̀, irú nǹkan báyìí ẹ̀dẹ̀ fẹ́ ṣe irú nǹkan báyìí ẹ̀tẹ̀ jẹ́rẹ́ fi tọ́wọn aláṣẹ lè jọ létí ẹ̀dẹ̀ lọ irú nǹkan báyìí wà. Ká tó ṣẹ́jú pé màmá wò bí ìgbà tó ń dá wọn lẹ́bi, wọn ò wá chọ́ọ̀chì mọ́. Ṣùgbọ́n ohun tó wá yanilẹ́nu jù nígbẹ̀ ni pé nínú ọ̀rọ̀ yìí màmá dúró wípé gbogbo àwọn táwọn kó wọnú ìjọ báwọn ṣe wá chọ́ọ̀chì mọ́ yẹn náà ni wọ́n gbọ́dọ̀ ṣe kíni, ni wọ́n gbọ́dọ̀ jáde tẹ̀lé àwọn. Ohun tó ti mọ àwọn táwọn ò ti wá chọ́ọ̀chì mọ́ yẹn wọ́n gbọ́dọ̀ jáde tẹ̀lé àwọn náà ni o. Pàápàá gan màmá tí wá lọ́ndún kòkò mọ́ àwọn ìdílé márùn-ún yìí, nínú àwọn ìdílé márùn-ún yìí 2 ti jáde. Ẹ̀yin ò wá chọ́ọ̀chì mọ́ ni, àwọn olè wá chọ́ọ̀chì mọ́ màmá tó bá tẹ̀ rí nǹkan tí màmá ti lérí sí wa gan, fáàtì gan àwọn nǹkan tá ti rìn lẹ́nu jọ́ mẹ́ta yìí, nǹkan tó lágbára ju agbára wa lọ ní ẹ wo, èmi ò fẹ́ kú ẹ jẹ́ kí tètè ṣe kíni. Bàbá wa, irú ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí àgbà nínú ìjọ, gẹ́gẹ́ bí ajínrere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, kí ni ojú ìwòye yín sí? Ògo ni fún orúkọ mímọ́ Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ṣe rí kí n tó lè sọ ojú ìwòye mi nínú ọ̀rọ̀ kékeré tẹ́ ẹ sọ yìí, màá fẹ́ tú palẹ̀ kí n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Ọ̀nà tí mo dẹ̀ máa gbà gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni wípé ṣe rí ní inú ìgbàlà ni ìpè wà. Nínú ìgbàlà ni ìpè wà. Nínú ìpè ni iṣẹ́ ìránṣẹ́ wà. Nínú iṣẹ́ ìránṣẹ́ láti rí ìjọ. Màmá tọ́lọ́run gbéṣẹ́ ìránṣẹ́ lé lọ́wọ́ wọ́n wò wípé òkè èwo ló kù tá a tún ṣe láti lè fi ran ìjọ lọ́wọ́. Ṣé rí Bíbélì jẹ́ kó yé wa wípé a wà nínú ayé, àwa kì í ṣe ti ayé. Èrò asán ni kéèyàn wò wípé èèyàn ò lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Bíbélì wípé ṣé Ọlọ́run tó dá ẹnu kò ha mọ̀ pé ẹnu yóò jẹun bí? A rí kà nínú ìtàn àwọn ìwé ọba kìíní ìkejì níbi tí Ọlọ́run ti bọ́ àwọn ènìyàn láì ṣe pé bóyá wọ́n dáko àbí bóyá wọ́n lọ sọ́jà. Tá bá wo ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù nígbà tó sọ wípé Mósè ebi ń pa wá, oúnjẹ tó ń fún wa ó ti sú wa, a fẹ́ jẹgbá a fẹ́ jàwó. A rí kà nínú Bíbélì níbi tí Ọlọ́run ti rọ ẹran díndín, àparò tán ti dín tó ń gbóná, Ọlọ́run rọ̀ kalẹ̀ fún wọn. Kí ni Ọlọ́run wá lè ṣe? Ìwé Joshua 1:8 ó sọ fún wa kí ló wí. Ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu wa ní àárọ̀, ọ̀sán àti ní àṣálẹ́. Ó ní nígbà náà làwa yóò ṣe rere. Àròpin ló máa ń mú yàn pé kí ló tún kù tá a ṣe nínú ìjọ tó lórí ìjọ fi ń gbé àjọ kalẹ̀. Kò sí ohun tó yára tú ìjọ bí àjọ. Bí ọ̀rọ̀ owó. Mo lórí ọ̀fẹ́ láti jọ́sìn nínú ìjọ kan ńgbà kan nígbà tí àwọn ọmọ ìjọ ń kùn pé ìlọ́wọ́wọ́ wà kíní kan àwọn àgbààgbà ìjọ wọn dẹ̀ jókòó. The church put down $1 million láti fi ran ọmọ ìjọ lọ́wọ́. Adá àwọn ọmọ ìjọ tó ń gbà tán ní national cake ni pé ṣèbówó tá à ń dánú ìjọ ni. Lẹ́yìn ìgbà yẹn ìjọ dákẹ́ o. Ìgbà tó tún ní kán gbé gbèsè, mo mọ èèyàn 2 mẹ́ta tán béèrè owó yẹn tó torí ẹ̀ kúrò nínú ìjọ. Ṣé rí ọ̀pọ̀ wa là ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí ò yé iṣẹ́ ìránṣẹ́. Kò yé wa rárá. Pàápàá jùlọ ó kọ́mọ̀ nínú àwa aláṣọ funfun k'Ọlọ́run ràn wá lọ́wọ́ ni. Àmín. Kò túmọ̀ sí pé bóyá èèyàn kan ń lálàá àbó lo ẹ̀mí lẹ́ni àbí lọ́la. Tí a bá ti rí èèyàn bẹ́ẹ̀ láàrin wa, a máa ń sọ wọ́n di Ọlọ́run ni. Ẹ̀kọ́ tó yẹ kán lọ fún kí òye iṣẹ́ tó fẹ́ gbà kó lè yé wọn. A kì í fi yé wọn mọ́. A kì í fi yé wọn. So lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ojú ìwòye mi ni wípé ṣe rí
nínú tẹ̀sán yẹn aáwọ̀ ti jáde níbẹ̀ bọ́tà bá wo bíbélì kí ni ìwé mímọ́ sọ fún wa nípa aáwọ̀ ìwé Éfésù ó jẹ́ kó yé wa ó ní bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ ọmọ ọjọ́ la pera wa ọmọ ọjọ́ ọmọ tó ń tẹ̀lé Jésù ni wá bí èèyàn kan bá tiẹ̀ wá tí àjọ ṣẹ́mọ lórí tá a bá fi sùúrù tó ó ṣeé ṣe ẹni tó ṣẹ́mọ lórí lónìí kó rí àjọ dá ní ọ̀la ṣùgbọ́n nígbà tí àwọ̀ ti wá ṣe ló yẹ kí àgbààgbà ìjọ kán pè wọ́n jókòó pé lóòótọ́ bàtẹ́ máa bẹ̀rẹ̀ kí ni ẹ̀ fi tó wá létí o àmọ́ ń pa ẹ̀ o. ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wá fi eléyìí kẹ́ wá fi ba iṣẹ́ tá à ń ṣe jẹ́ àwọ̀ ti ṣẹlẹ̀ tó bá fi ọ̀rọ̀ bíbélì yé wọn pé ìjà ti dé orin ti dòwe ṣùgbọ́n kí ni bíbélì wí bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ̀ bákan náà nínú ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 4 àdúrà Olúwa ló wà níbẹ̀ ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá ṣẹ́ni bàbá ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ nǹkan tó ń fa àwọ̀ nínú ìjọ kò ní máa fa àwọ̀ rárá à ń ka àdúrà Olúwa ní ojoojúmọ́ orú yẹn dẹ̀ ṣẹlẹ̀ àríyanjú nínú ìjọ ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó tá a bá wo ìwé Matthew orí 5 ẹsẹ̀ 23 to 24 ó ní nígbà tí wọ́n bá mú ẹ̀bùn rẹ bọ̀ nílé Olúwa tó bá rí wípé ìkùnsínú wà láàrin ìwọ àti ẹni tẹ́ jọ ń jọ́sìn ó ní kọ́kọ́ mú ẹ̀bùn yẹn síbì kan ná lọ bá làjà nígbà yẹn ní ẹ̀bùn ọrẹ tó mú wá máa ṣe kí ni o á ṣe ìtẹ́wọ́gbà àwọn ọ̀rọ̀ yìí já à ń tẹ̀lé bí àìtẹ̀lé ló ń fa àwọ̀ nínú ìjọ àwọ̀ tí wá ṣẹlẹ̀ màmá tó wá dúró ní dúró wípé gbogbo àwọn tí ń bá kó wọlé ẹ jẹ́ n kọ́kọ́ bi wá kí là ń pè ní iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ministry nínú èdè Greek ló ti jáde wá ìtumọ̀ rẹ̀ ń jẹ́ diakonia kí ni ìtumọ̀ diakonia service or to serve níṣẹ́ ìránṣẹ́ ẹni tó bá ti gba iṣẹ́ ìránṣẹ́ òun sin Ọlọ́run nípa sísin Ọlọ́run wàá ṣe kí ni o wàá sin ènìyàn bí òye iṣẹ́ tí ìyá yẹn ṣe tó bá yé wípé àwọn tí mo jèrè ọkàn wọn wá sínú ìjọ nípa oore ọ̀fẹ́ ẹ̀bùn Ọlọ́run tí mo rí gbà ni mo fi ṣe kò ní dúró ní dúró wípé gbogbo wọn tó ń kó wọnú agbo wọ́n tún gbọ́dọ̀ tẹ̀lé òun padà. kí ni Jésù wí ó ní gbogbo àwọn tó kó fún mi ni mo pamọ́ gbogbo wọn dẹ̀ náà yè àfi ọmọ ìgbé èmi ò pé màmá yẹn lọ́mọ ìgbé o Bíbélì pé nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n olórí ìjọ àgbà ìjọ tó dúró pé àfi tó bá bàjẹ́ àfi tó bá tú ká pátápátá lórúkọ Jésù nǹkan wa ò ní bàjẹ́. àmín à ń padà bọ̀ ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tó pakasọ òun là ń gbé yẹ̀wò lórí ètò tòní ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run bó ṣe ń lọ nínú ìjọ Ọlọ́run bó ṣe ń lọ láwọn chọ́ọ̀chì tá à ń lọ káàkiri àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ òun là ń gbé yẹ̀wò lórí ètò tòní ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá sí ti gbẹ̀yìn tó a bá ti dé ìpele kejì a ó ṣe ojú òpó sílẹ̀ fún gbogbo ẹni tó wá fẹ́ béèrè ìbéèrè kan tàbí òmíràn tàbí tó wá fẹ́ dá sétò ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sogbesan avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JB bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002 kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Horeb 2025 àkókò ìmọ́lẹ̀ dé. Ní àkókò tí òkùnkùn bo ilé ayé ipá ènìyàn pín Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. Fún ọ̀nà àbáyọ nínú ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. Lórí àgbàyanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. Ti orí òkè Horeb ti ọdún 2025. Ìmọ́lẹ̀ òtítọ́. The light of truth. John chapter 1
àkòrí ọjọ́ ìsinmi Sunday November 9 títí dọjọ́ Sunday November 16 2025 ní àgbẹ̀yanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé ní Oreb Prayer Mountain tí ìjọ Afúngbẹ́lájà tó wà ní 7 Coca Close Arárọ̀mí Amúláṣọ Kútọ̀ Abẹ́òkúta Ogun State. Ministry Prophet Tobi Ariyibi, Prophet Ṣògo Ìgbàlájọbí, Prophet Sunday Bangbọ́pá Ọ̀pá Ẹ̀ṣẹ̀, Prophet Neye Ọlákìtàn, Pastor Àbáyọ̀mí Olúga, Prophet Peter Adéníran, Pastor Gbolahan Olugbenga, Pastor Ṣògo Ilẹ̀bí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo ènìyàn. Apostle Prophet Elijah àti Prophetess Elizabeth Olùtàdé Afúngbẹ́lájà bàbá orí òkè Orebu ní olùgbàlejò fún àdúrà 0803-686-9551. Dìde kálọ̀ pàdé Jésù lórí òkè Orebu ti ìjọ Afúngbẹ́lájà àfikún ọ̀yà wá o. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò lórí ètò tòní àwọn ni leader in charge agbomímọ́ CNS Movement Church Ayọ̀nío Kasem District UK Glory Land Sanctuary tó wà ní Mile 2 ní Àdéhùn ní Abẹ́òkúta. Senior Apostle Pastor Michael Gbolahan Jẹ́jẹ́lọ́lá àwọn ni Gbolahan Olugbenga àwọn ni àlejò wa nínú ilé ń bí bàbá wa ẹ̀kọ́ àtúntò àtẹ̀kan. À ń sọ̀rọ̀ nípa màmá tí wọ́n ní wọ́n ń dájọ́ nínú church tí wọ́n ní àjọ dàrú ìjà ṣẹlẹ̀ nígbà tí ìjà ṣẹlẹ̀ màmá kúrò ní church wọ́n ní gbogbo àwọn táwọn ti kó wọnú church gbogbo wọn làwọn máa kó bọ́ọ̀tà padà gbogbo ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run òun là ń gbé yẹ̀wò. Bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá tí àwa Kristẹni bá ń jèrè ọkàn sínú agbo kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa yé wa yékéyéké nígbàkigbà tá a bá ń jèrè àwọn ọkàn sínú agbo gẹ́gẹ́ bí onígbàgbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tí òye ohun tá a gbà tó bá yé wa ká dẹ̀ ní ìmọ̀ kíkún nínú ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín a sọ pé iṣẹ́ ìránṣẹ́ jẹ́ nǹkan tá a bá ṣe nípa ẹ̀bùn tá a rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. So nígbà tá a bá ń jèrè ọkàn sínú agbo a ò gbọ́dọ̀ ní ìrètí pé bóyá nǹkan kan fẹ́ tibẹ̀ jáde yálà látọ̀dọ̀ ìjọ àbí yálà ẹni tá a jèrè ọkàn ẹ̀. Tá a bá wo ìwé Luke 15:7 ó ní inú ọ̀run yóò dùn bí ẹlẹ́ṣẹ̀ kan bá ronú pìwàdà. Inú gbogbo ọ̀run the heavenly host yóò yọ̀. ó ní inú wọn yọ̀ inú wọn yóò dùn ẹlẹ́ṣẹ̀ ẹyọ kan ṣoṣo. So ẹ wá imagine k'Ọlọ́run lò ẹ́ nípa ẹ kó mú èèyàn mẹ́wàá wá sínú agbo. ká má tiẹ̀ tí wàá sọ ìdílé méje. ká máa sọ ìdílé méje ọkọ wà ń bẹ̀ ìyàwó wà ń bẹ̀ àwọn ọmọ wà ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ ọkọ ọmọ aya ọmọ ó wá dúró ní dúró wípé ó fẹ́ kó wọn jáde. Bíbélì wípé èrò asán tí wọ́n ń gbà tí kì yóò lè wá sí ìmúṣẹ ni. Ohun kejì tá a gbọ́dọ̀ ní ni wípé nígbà tá a bá ń jèrè ọkàn a ò ṣiṣẹ́ fún ènìyàn a ò ṣiṣẹ́ fún olùdásílẹ̀ a ò ṣiṣẹ́ fún pásítọ̀ ìjọ a ò ṣiṣẹ́ fún anybody Ọlọ́run là ń ṣiṣẹ́ fún. A ó dẹ̀ rí eléyìí nínú ìwé Thessalonians orí kejì 19-20 wípé ẹni tó bá ń jèrè ọkàn fún Ọlọ́run adé kan dúró dè ẹ́ o. Oríṣiríṣi adé ló wà. Bíbélì jẹ́ kó yé wa pé nínú ayé tó wà nínú ìrìn àjò ẹ láyé tó bá ṣe òótọ́ adé kan wà fún. Adé kan wà bó o ṣe lè pa nǹkan mọ́ra sí adé wà fún. Ní jíjèrè ọkàn nígbà tó wọ̀ àti nígbà tí ó wọ̀ adé wà fún. Ṣẹ́ni tí gbogbo kìíní bá ń yé wa eré ìje ni gbogbo a máa sá láti lè ṣe because ayé yìí kì í ṣe ibi tá a fẹ́ parí ìrìn àjò wa sí. Ayé kan yìí wà lẹ́yìn ayé yìí. So tá a bá mọ̀ pé ayé kan yìí wà a sáré ìje láti tún ayé ibi tá à ń lọ tá a máa wà títí ayérayé láti tún ṣe. Ìkẹta ni wípé tá a bá wò John 3:16 kí ló sọ fún wa. Ó ní nítorí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Jíjèrè ọkàn ó wá láti nǹkan tó lóyìnbó ń pè ní compassion. Àánú fún ọkàn tó ń ṣègbé. Bí èèyàn ò bá ní àánú fún ọkàn tó ń ṣègbé èèyàn á wò pé ó ní Bíbélì ṣe sọ fún wa pé o ti ní ìgbàlà jẹ́ kí ìgbàlà yìí kó ṣe kí ni o kó wà fún ẹlòmíràn. Gbogbo àwa tá a ti rí ìgbàlà yìí kì í ṣe titi wa kì í ṣe fún ìdílé wa nìkan
á gbé wa dìde fún ìgbàlà àwọn ẹlòmíràn ni. So ní gbogbo ìgbà tẹ́nikẹ́ni bá ń jèrè ọkàn tó bá wò pé oore ọ̀fẹ́ kan ni mo rí gbà, èmi náà ò bá ti ṣègbé o, èmi náà ò bá ti mi ì bá ti di ẹni ẹ̀parun níwájú Ọlọ́run, ṣùgbọ́n fún Ọlọ́run tó rà mí padà nígbà tí mo ṣáko lọ, èmi náà gbọ́dọ̀ ṣe kíni o, mo gbọ́dọ̀ san padà fún Ọlọ́run láti ṣe kíni, láti jèrè ọkàn àwọn tó ń ṣègbé, láti mú wọn padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Fún àwa tí a bá fẹ́ pè wọlé, nọ́mbà tẹ ní àǹfààní láti pè sí nìyí 0707 316 0403 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè láti dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Màmá wa tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbà ìjọ nínú ìjọ Ọlọ́run, wọ́n dá àjọ kalẹ̀ nínú ìjọ. Nígbà tó ń dá àjọ kalẹ̀, àjọ dàrú, ó mú àwọ̀ wá. Nígbà tó mú àwọ̀ wá, màmá bínú kúrò nínú ìjọ. Nígbà tó ń bínú kúrò nínú ìjọ yẹn, wọ́n ń jẹ́ kó yé wa wípé gbogbo àwọn tọ́lọ́run kó wọnú ìjọ nípasẹ̀ àwọn, gbogbo wọn ló máa bá wọn lọ. Ọ̀rọ̀ ń pakasọ pé gbogbo wọn pátápátá ló máa bá wọn kúrò. Pàápàá gan nínú ìṣẹ̀lẹ̀ yìí, bàbá wa, àwọn ìdílé bíi méjì gan tútù sún mẹ́yìn nígbà tí ìdúkokò yìí pọ̀ pé èmi mú yín débẹ̀, ẹ fẹ́ máa lọ bẹ̀ lẹ́yìn mi, tipátipá lè máa kúrò ńbẹ̀. Àwọn ti sún mẹ́yìn pé ó dà pé ìdúkokò yìí ó ti ń pọ̀, oníyẹ̀dẹ̀ tí mọ̀pọ́dún ti ń bọ̀, oníkálukú ló ń ṣe kíni, ló ń bẹ̀rù ẹ̀mí ara ẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ bó ṣe ń lọ nínú ìjọ Ọlọ́run, òun la mú wá sí ti gbọ̀n 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè. Bàbá wa tí a jọ wà lórí ètò tí wọ́n jẹ́ leader in charge CNS Movement Church Ayọ̀ni Kasem District UK Glory Land Sanctuary tó wà ní Mile 2 ní Àdéhùn ní Abẹ́òkúta, àwọn ní àlejò wa. Senior Apostle Pastor Michael Gbolahan Olugbenga jẹjẹrẹ láìṣà. Hello, ẹ káàsán mà. Hello, ẹ káàsán mà. Ẹ káàsán sáà o. À ń gbọ́ yín kétékété káàsán mà. Kí lórúkọ àti bọ́lẹ̀ tí ń pè? Yes ma. Àmì mà. Kí lórúkọ àti bọ́lẹ̀ tí ń pè wá? Nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé. Ó yá ẹ sọ ká gbọ́. Lóòótọ́ èèyàn lè mú èèyàn wá sínú ìjọ fún ìgbàlà èèyàn. Ṣùgbọ́n ẹni tó mú èèyàn wá sínú ìjọ lóòótọ́ lè mú èèyàn wá. Ṣùgbọ́n kan tí èmi mọ̀ ni wípé ẹni yẹn kì í ṣe òun ló ní ẹ̀mí èèyàn bí ìṣe Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ tá a bá sọ wípé nítorí pé ó mú èèyàn wá wípé dandan kí àwọn yẹn kúrò. Bí ìgbà tó jẹ́ pé èèyàn ṣiṣẹ́ fún ènìyàn ni ò ṣiṣẹ́ fún Ọlọ́run. Lóòótọ́ àwọn lè wà nínú ìjọ ó nọ́mà káwọn àgbààgbà dá sí kí wọ́n dẹ̀ parí ẹ̀. Nítorí ahọ́n àti eyín wọ́n máa ń jà. Wọ́n máa ń jà. Àdẹ̀lẹ̀ sí torí bẹ́ẹ̀ ká fún gbogbo eyín ká yọ dànù. Tàbí ká mú ahọ́n ká yọ dànù. Wọ́n máa padà ṣọ̀rẹ́ náà ni. Ṣùgbọ́n tó bá fi sùúrù sí gbogbo ẹ̀ máa níyànjú. Ṣùgbọ́n ṣiṣẹ́ torí bẹ́ẹ̀ iṣẹ́ ìsìn tí èèyàn wá ṣe fún Ọlọ́run kí wọ́n máa gba èrè ẹ̀ láti ayé ìyẹn ò bójúmu tó. So a máa fi sùúrù ṣe ni. Èmi dẹ́ gbà aládùúrà yìí pé ṣe mọ̀ ọkàn tẹ́yà ti jèrè fún Ọlọ́run nítorí inú àwọn ọ̀run máa ń dùn bí ó ta bá jèrè ọkàn ni. Ọkàn tá a ti jèrè fún Ọlọ́run káyọ̀ǹda ẹ̀ fún Ọlọ́run kò sí bí àwọn òwò kò ṣe ní ṣẹlẹ̀ ṣùgbọ́n kéèyàn gbà wípé ìjà ni ó dẹ̀ máa tán ògo Olúwa dẹ̀ farahàn. Àmín. Nǹkan tí mo kàn ní kí n sọ nìyẹn. Ẹ ṣe púpọ̀ màmá wa. Orúkọ tèmi ni Kẹ́hìndé Akíndélé láti Ọ̀bádà. Ẹ káàbọ̀ sórí ètò màmá wa Kẹ́hìndé Akíndélé. Ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Fún àwọn àtàtú fẹ́ dá sétò 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Kí lójú ìwòye tiyín náà nípasẹ̀ ọ̀rọ̀ yìí? Ṣé káwọn tó wà nínú chọ́ọ̀chì yẹn tí màmá kó wọ chọ́ọ̀chì ṣé kán máa lọ ní torí alàgbà wọn ló mọ̀rọ̀ yìí wá o pé ṣé kán máa lọ ní? Bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Bàbá wa àwọn tó máa ń múyàn débì kan bóyá nínú chọ́ọ̀chì ní àbíbì kan tó máa sọ fún ẹ wípé
èmi mo mú ẹ débẹ̀ o. hello. ẹ bá wa yí rédíò ẹ lẹ̀ ẹ bá wa yí rédíò ẹ lẹ̀ dáadáa. hello. 0707-316-0403 0812-411-3677. èmi mo mú ẹ débẹ̀ bí a church ni bí a anywhere ni nkóhun tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo gbọ́dọ̀ máa mọ̀ nkóhun tó bá fẹ́ ṣe ń bẹ̀ mo gbọ́dọ̀ máa mọ̀ nínú church ni anything tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ máa wá látòrí àṣẹ mi bàbá wa kí lójú wòye sórí ìṣẹ̀lẹ̀. hello. hello. ẹ kásán sáà. ẹ káàsán sà. yes sir à ń gbọ́ yín kétékété sà máa. orúkọ mi ni Kẹ́hìndé Akíndélé láti Ọbádá. ẹ káàbọ̀ sórí ètò màmá wa. hello. à ń gbọ́ yín dáadáa mà. ojú òpó yẹn ò ṣe dáadáa ojú òpó yẹn dáadáa. èmi mo mú ẹ débẹ̀ ohunkóhun tó bá fẹ́ ṣe ń bẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí n máa mọ̀ bàbá wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí ni ojú ìwòye sí ọ̀rọ̀ báyìí. lórúkọ Jésù. hello. 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 à ń gbọ́ yín dáadáa mà hello mà. orúkọ tèmi ni Ṣàngọ̀míṣà. à ń gbọ́ yín orúkọ tèmi ni Kẹ́hìndé Akíndélé láti Ọbádá. ẹ káàbọ̀ sórí ètò màmá wa à ń gbọ́ yín. nǹkan tí hello sà. à ń gbọ́ yín. nǹkan tí mo fẹ́ sọ ò pọ̀. ojú òpó yẹn orí bákan bàbá wa kí ni ojú ìwòye sórí ìṣẹ̀lẹ̀ báyìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ṣe rí nínú ìrìn àjò ayé yìí èèyàn kan ló máa ń mú èèyàn mọ̀ èèyàn kan. èèyàn kan ló máa ń mú èèyàn mọ̀ èèyàn kan. bẹ́ẹ̀ni yálà ní ìjọ ni o níbi òwò ni o ní ibikíbi èèyàn kan ló máa ń mú ènìyàn mọ̀ ènìyàn kan. ṣe rí nígbà tó èèyàn kan bá ti mú èèyàn mọ̀ èèyàn kan èrèdí tó fi mú ènìyàn mọ̀ onítọ̀hún. Yorùbá máa ń pòwe kan pé bàbá fún ni lẹ́ran a máa ń ju okùn ẹ̀ sílẹ̀ ni lélẹ̀ fún mi lágbóhùnsìn kí ni ó dà ẹ́ musẹ́ńkùlé kọ́ musẹ́ńkùlé tọ́kẹ́ wá tún di okùn ẹ̀ mú tẹ́ bá ń lọ lé tẹ́ ń fa okùn máa alàgbà ń bẹ́ẹ̀ ti fún mi ní kíni èmi gan máa já okùn ẹ̀ gbà lọ́wọ́ yín ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti fún mi. So pé èèyàn kan mú èèyàn kan mọ̀ èèyàn kan ó wá dúró nídúró wípé kò tó so kò tó tọ̀ kò tó yàgbẹ́ níbẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ bó bá tiẹ̀ ń ṣe inú ayé kò tọ́. sáwà tá a jó nígbàgbọ́ nínú ìjọ Ọlọ́run kò ń ṣe ohun tó tọ́ rárá because ìgbàlà tí Ọlọ́run fi fún wọ kó tó lo ìgbàlà yẹn fún ẹlòmíì a máa ń kọrin kan pé èló ni mo san fọ́ba ògo èló ni Jésù mi gbà èló lásán tí wọ́n wá rí ìgbàlà tán àti wá yọ̀ǹda ìgbàlà yẹn fún ẹlòmíì wá di ohun tó ń dúnkìkù mọ́ wọn. òun ni ọ̀pọ̀ iṣẹ́ ìránṣẹ́ tá a rò pa à ń ṣe kò pé níwájú Ọlọ́run because ìwọ ló ń ṣe ìwọ ló ń bá Ọlọ́run kó jọ ìwọ náà ló ń bá Ọlọ́run tú. òun ni Bíbélì ṣe sọ fún wa pé a ti fi ìpìlẹ̀ lélẹ̀ ná kí oníkálukú wa ká ṣe kí ni o ká mọ ohun tá à ń mọlé ṣé òun bá Ọlọ́run kó jọ ni àbó òun bá Ọlọ́run túká abẹ́ ìmọ̀ nǹkan tó mì kéèyàn tó lé odindi ìdílé méjì kúrò nínú agbo. nígbà tí Ọlọ́run fi omi pa ayé rẹ ìdílé mélòó ló reproduce gbogbo ayé padà tí wọ́n wá fẹ́ mú ìdílé méje olófẹ́ kó wọn kúrò nínú ìjọ. èrò asán tí kì yóò wá sí ìmúṣẹ ni. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ká mọ àwọn iṣẹ́ ìpínlẹ̀ tó wà nílẹ̀ wá sí ti gbọ̀n yẹn ṣe púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa ẹ ṣé púpọ̀. Horeb 2025 àkókò ìmọ́lẹ̀ dé. ní àkókò tí òkùnkùn bo ilé ayé ipá ènìyàn pín Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. fún ọ̀nà àbáyọrí ní ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. lórí àgbàyanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. ti orí òkè Horeb ti ọdún 2025. ìmọ́lẹ̀ òtítọ́. the light of truth. John chapter 1 verse 9 ní àkòrí. ọjọ́ ìsinmi Sunday November 9 títí dọjọ́ Sunday November 16 2025. ní àgbàyanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé o. ní Horeb prayer mountain tí ìjọ afúngbẹ́lájà tó wà ní 7 coca close arárọ̀mí amúláṣọ kútó Abẹ́òkúta Ogun State. ministry prophet Tobi Ariyibi prophet Ṣògo Ìgbàlájọbí prophet Sunday Bangbọ́pá ọ̀pá ẹ̀ṣẹ̀ prophet Neye Ọlákìtàn pastor Àbáyọ̀mí Olúga prophet Peter Adéníran pastor Gbolahan Olugbenga pastor Ṣògo Ilẹ̀bí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo
gbogbo ènìyàn. Apostle Prophet Elijah àti Prophetess Elizabeth Olùtàdé Afúngbàlájà. Bàbá orí òkè Orébù ní olùgbàlejò. Fún àdúrà 0803-686-9551. Dìde kálọ̀ pàdé Jésù lórí òkè Orébù ti ìjọ Afúngbàlájà. Àfikún ọ̀yà wá o. Ẹ̀yin aráyé gbọ́, ìgbà yẹn kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. Ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun. Ká lè sìn ọ́ lókè o, ọba wa. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kérúbù on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. Bàbá wa leader in charge ìjọ C&S Movement Church Ayọ̀nío Kasem District UK Glory Land Sanctuary tó wà ní Mile 2 ní Àdéhùn ní Abẹ́òkúta. Àwọn ni àlejò wa Senior Apostle Pastor Michael Gbolahan Olugbenga. Àwọn ni Ọlọ́run lò lórí ètò tòní. Bàbá wa ikú àtótónu àtẹ̀kan. Ẹ̀yin tí bá ṣe fẹ́ pè wọlé sórí ètò tòní 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677. Ohun tá à ń gbé yẹ̀wò ni wípé màmá wa kan àgbà àjọ ni wọ́n nínú ìjọ wọn. Ọlọ́run ti lò wọ́n ti kó ìdílé bíi méje wọnú ìjọ láti inú iṣẹ́ ìrànṣẹ́ wọn. Wọ́n wá ń dàjọ nínú chọ́ọ̀chì. Nínú àjọ tó ń dá yìí ìjà ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn ìjọba màmá wí pé ó yẹ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kẹ́ ẹ tó máa dáa àbí báwo ni gbogbo nǹkan báyìí ṣe wà. Màmá bínú kúrò nínú ìjọ. Màmá wá dúró wí pé gbogbo àwọn táwọn kó wọnú ìjọ yẹn làwọn máa ṣe kíni làwọn máa kó jáde padà. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Fífi ẹsẹ̀ àwọn ènìyàn múlẹ̀ nínú agbo ìjọ Ọlọ́run lónìí, níbo ni àwa ìjọ Ọlọ́run ti ń kùnà? Kí làwọn nǹkan tó yẹ ká ṣe tá a kì í fi sójú ṣe gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run? Ẹ ṣe olótù. Ìwé ìyìnrere Matthew orí 28 ẹsẹ̀ 19 ó jẹ́ kó yé wa pé ẹ lọ máa kọ́ gbogbo orílẹ̀-èdè. Ṣé rí ìjọ tó bá wà tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá ti. Ẹ bá gbóhùn yẹn sókè díẹ̀. Ìjọ tó bá wà tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá ti fi ẹsẹ̀ múlẹ̀. Ẹ rí wípé èyí tó ń wọ̀n náà máa ṣe ń bẹ̀. Ó ní ẹ lọ kọ́ gbogbo orílẹ̀-èdè. Kí la fẹ́ kọ́ gbogbo orílẹ̀-èdè? Ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ tá a bá ti gbà ṣẹ́rí ọ̀pọ̀ ọjọ́ kùnà. Ṣẹ́rí Ọlọ́run ràn mí lọ́wọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. A ti lọ káàkiri tí Ọlọ́run ti fi oríṣiríṣi hàn wá. Mo ti lọ ìjọ kan rí tó jẹ́ pé ìgbà tá a ti débẹ̀ àríyá tán bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ṣe àríyá 3 to 4 hours. Àwa ń dúró de pé ìgbà wo ni wàá sùn. Wọ́n ní ká ṣe sùúrù sùúrù náà ní ká ṣe títí tí ìmísí sọ̀kalẹ̀. Tí àwọn ẹlẹ́mìí bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ìgbà tó sú oníkálukú wa la gbé báàgì wa tá a lọ. Ṣé ìjọ náà nìyẹn? Nígbà ẹni tá à ń tẹ̀lé ohun tó sọ ni pé òun gbé ọ̀rọ̀ òun ga ju orúkọ ara òun lọ. Èwo ló wá yẹ ká tẹ̀lé? Ṣé ìran a ní pé ká má gbọ́ ìran? But ọ̀pọ̀ ìjọ ló ti kùnà lónìí nítorí wípé ẹni tá à ń tẹ̀lé ohun tó ní ká máa ṣe a ò ṣe. Ìkànnú ẹ̀ òun ni ọ̀rọ̀ rẹ̀. Tí a bá dẹ̀ ti fi òye ọ̀rọ̀ rẹ̀ yí àwọn ènìyàn nínú ìjọ a ní fẹ́ orú ohun tó ṣẹlẹ̀ yà ò ní fẹ́ kú. Lára ẹ̀ ni wípé ìjọ tá a bá ti gba ẹ̀mí mímọ́ láyè tó jẹ́ pé tá a bá wo àwọn ìjọ kan sìn lóòótọ́ wọ́n ní ẹnjìníà wọ́n ní pòfẹ́sọ̀ wọ́n ní gbá wọ́n láwo wọ́n ní gbogbo wọ́n ní dókítọ̀. Ọlọ́run òun fi yẹn ṣe o. Tá a bá wo àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ bàbá Mósè Orímọládé ìwé mélòó náà kà? Ayọ̀délé Babalọ́lá ìwé mélòó náà kà? SBG Ọ̀ṣọ́fà ìwé mélòó náà kà? Ọlọ́run dẹ̀ lò wọ́n láti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Lóde òní
ohun tó yẹ ká gba ẹ̀mí mọ́ láyè láti ṣe. Ẹ wò gbà tí Judas ṣe èyí tó máa ṣe tí ayé ẹ̀ ṣòfò, wọ́n lo sensual knowledge wọn to appoint the next person tó máa fill vacuum ẹ̀. Wọ́n kóra wọn jọ ni wọ́n ní ẹ jẹ́ ká gba àdúrà, ẹ jẹ́ ká wá nínú àwọn tó ti wà pẹ̀lú wa fún ìgbà díẹ̀. Wọ́n gbàdúrà, Ọlọ́run dẹ̀ mú Barnabas. Ṣùgbọ́n lónìí àwọn tó nífọ̀n tó lè kánná, àwọn tó kàwé tó mọ̀yàn, tó mọ òyàn tó jẹ́ pé bí ìkórè bá dé àwọn náà ń gbówó lẹ̀. wọ́n lè gbowó lẹ̀, wọ́n lè ra màálù fún wa. Òun lẹ̀mí máa ń mú nísìn. So gbogbo àwọn eléyìí máa ń jẹ́ kí ìjọ kùnà láti fi ẹsẹ̀ àwọn ènìyàn múlẹ̀. Lára ìdí kan tí ìjọ tún ti ń kùnà láti fi ẹsẹ̀ àwọn èèyàn múlẹ̀ ní pé ṣe rí Bíbélì sọ pé tálákà kì yóò tán lórí ilẹ̀ náà. Kò sí bí Ọlọ́run ṣe fẹ́ pín ọlá, kò sí bí Ọlọ́run ṣe fẹ́ pín ọrọ̀ tó, fúnra rẹ̀ ló sọ pé tálákà kì yóò ṣe kí ni o. kì yóò tán ní ilẹ̀ náà. ṣe rí ìjọ tó bá ti wà tí ò bá ti nínú ètò wọn tán ní ètò fún àwọn tó jẹ́ aláìní, àwọn tó ń wojú Olúwa, àwọn opó, àwọn ọmọ aláìní bàbá, tó yẹ pé bá a ṣe ń pawó yìí ká ṣáà ṣe big program, big program. kọ́mọ̀ pa wà in town. ṣe mọ̀ big program. Owó tá a bá dẹ̀ rí tẹ́ ẹ bá ṣàkíyèsí ìjọ ti di ohun tó ń tàkà capacity. Tí n bá sọ nǹkan fún yín ẹ̀rù abáyín ní gbogbo àgbáyé lónìí, Nàìjíríà ni ìjọ tó ń gba èrò tó pọ̀ jù ló wà ní gbogbo àgbáyé. Àwọn owó yìí àbí àwọn ohun tá à ń rí yìí Ọlọ́run gbé kalẹ̀ fún wa láti ṣètọ́jú àwọn tó kù díẹ̀ káàtó fún. Àpẹẹrẹ kan àwọn ọ̀jọ́ kan wà tí mi ní fẹ́ dárúkọ wọn. Owó tí àwọn ọmọ ọ̀jọ́ dá náà fi kọ́ secondary schools, náà fi kọ́ university. But ohun tó ṣe wá láàánú ni wípé ẹ lè rí ọmọ ọ̀jọ́ àwọn tó dá owó yẹn nínú ìjọ bẹ́ẹ̀, ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀. Nínú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀. Kí ló fà á? A ti fojú pa wọ́n rẹ́. Ṣé ẹ̀dẹ̀ rí COVID-19 ó ti jẹ́ kí àwọn àṣírí kan kó hàn sí àwọn ènìyàn nípa ọ̀rọ̀ ìjọ. Because ṣe rí ń sìn ìgbà COVID-19 gbogbo wa ká là ń lọ sí church. Kò dẹ̀ ní ká dúró àwa má gbà. Àkókò yẹn kò sẹ́ni tó ta àìsàn. Gbogbo wa la jẹ tá a mú tá a tóbi bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀. So ó ti jẹ́ kí àwọn ojú ìwòye àwọn ọmọ ọjọ́ kó ṣí sí àwọn nǹkan kan. So ìjọ gbọ́dọ̀ wà up and doing láti lè máa ṣe àwọn ètò tó máa fi ẹsẹ̀ àwọn ọmọ ìjọ wọn tó máa fi ẹsẹ̀ àwọn ìjọ wọn múlẹ̀. Bákan náà ni ṣe rí ìjọ tí ó bá ti jẹ́ ìjọ tó ń lé ọrọ̀ ayé àti kí ni mo fẹ́ pè ọrọ̀ ayé pẹ̀lú ìfẹ́kùfẹ́ ayé. Tá bá wo àwọn ìjọ kan sìn bámúbámú ni mo yó ni. Bámúbámú ni mo yó ni. Àwọn ọmọ ọjọ́ wọ́n ń lálàṣe, olùṣọ́ àgùntàn ń tóbi, ó ń yọkùn lójoojúmọ́. Ṣáwọn ọmọ ọjọ́ orí ni. Ọdọọdún ni olùṣọ́ àgùntàn ń pààrọ̀ mọ́tò. Orú àwọn ìwà báyìí kò lè mú kí ẹsẹ̀ àwọn ènìyàn, orú ìjọ tó bá ń ṣe ó máa pàdánù àwọn ọmọ ọjọ́ ni. Nítorí pé ìjọ tó ju wọn bá ti là wọ́n á wò pé ibi kì í ṣe ibi tó yẹ kí n wà. Wọ́n máa tẹ̀síwájú ni. So lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812. Hello. Ẹ kúrọ̀lẹ́ mà. Hello. À ń gbọ́ yín dáadáa, ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Yes ma. Ẹ kú sí Olúwa. Yes ma. Olúwa fagbára rẹ̀ fún mi. Àmín mà. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò láti ọjọ́ ìjẹjẹ títí di àsìkò. Ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ jù nínú ìjọ àwọn aláṣọ funfun. Tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tàbí àwọn tá a fi ṣàṣíwájú wọ́n á máa pọ̀ lẹ́yìn àwọn tó lówó lọ́wọ́ ni. Tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, ṣé Mósè tá ń tẹ̀lé tó ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní. Ẹni tí ò bá ti léèyàn tí ò ní owó wọn recognize ẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀. Tó yẹ kó rí bẹ́ẹ̀ sà. Ẹ̀ ló sà. À ń gbọ́ yín kétékété. Ó wá jẹ́ pé gbogbo nǹkan yẹn ó mú ìfàsẹ́yìn. Ó mú ìfàsẹ́yìn fún ọmọ ọjọ́. Dépò wípé ọmọ ọjọ́ tó bá wà lórí ẹsẹ̀ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀
ẹni tí ó bá tó jẹ̀bi wọn ní lè sọ fún un torí àti jẹ dòdò á lè ṣòdodo mọ́ nínú ìjọ aláṣọ funfun. ẹ kò rí bẹ́ẹ̀. ìdí èyí lẹ́nu mi náà lè sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ COVID-19 lóòótọ́ ó ti ṣí ojú ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n ti àníró lọ ṣọ́ọ̀ṣì àdẹ̀kú ọlọ́run gbọ́ tiwa. ó jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa fàṣẹyìn táwọn ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ tí kò sí òdodo ń jẹ ọlọ́run. kò sódodo ní ìjọ lọ. ẹ fún ìfọwọ́kànsí fún wa. ẹ ṣeun púpọ̀ màmá wa ẹ ṣeun púpọ̀ ọjọ́ yẹn ti lọ tán ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn. bámi lọ. Ọ̀rẹ́ 2025 àkókò ìmọ́lẹ̀ dé. Ní àkókò tí òkùnkùn bo ilé ayé, ipá ènìyàn pín. Jésù ọba olùtọ̀mọ́lẹ̀ ní kí o wá bá pàdé. Fọ́ọ̀nù àbáyọrí ní ìbànújẹ́ ọlọ́jọ́ pípẹ́ tó dojú kọ. Orí àgbàyanu ìpàgọ́ àdúrà tọ̀sán-tòru ọlọ́jọ́ méje gbáko. Ti orí òkè Orébù ti ọdún 2025. Ìmọ́lẹ̀ òtítọ́. The light of truth. John chapter 1 verse 9 ní àkòrí. Ọjọ́ ìsinmi Sunday November 9. Títí dọjọ́ Sunday November 16 2025. Ní àgbàyanu ìpàgọ́ àdúrà yìí yóò wáyé. Ní Oreb prayer mountain tí ìjọ afúngbẹ́lájà tó wà ní 7 Coca Close Arárọ̀mí Amúláṣọ Kútọ̀ Abẹ́òkúta Ogun State. Ministry Prophet Tobi Ariibi. Prophet Ṣògo Ìgbàlájọbí. Prophet Sunday Bangbọ́pá Ọ̀pá Ẹ̀ṣẹ̀. Prophet Neye Ọlákìtàn. Pastor Àbáyọ̀mí Olúga. Prophet Peter Adéníran. Pastor Gbolahan Olugbenga. Pastor Ṣògo Ilẹ̀bí. Pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Olúwa yóò máa lò fún ìgbédìde gbogbo ènìyàn. Apostle Prophet Elijah àti Prophetess Elizabeth Olùtàdé Afúngbẹ́lájà. Bàbá orí òkè Orébù ní olùgbàlejò. Fún àdúrà 0803-686-9551. Dìde kálọ̀ pàdé Jésù lórí òkè Orébù ti ìjọ Afúngbẹ́lájà. Àfikún ọ̀yà wá o. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM. ọjọ́ ò bàbá aṣọ̀rẹ̀ mọ́ bàbá wa kẹ́ ẹ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbogbo ọkàn tó ń gbọ́ yín nílé ní ṣókí. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára a gbé orúkọ yín ga yìn lógo fún oore ọ̀fẹ́ yìí Ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ǹjẹ́ gbogbo àwọn olùgbọ́ wa a gbàdúrà fún yín kó Olúwa kó gbàdúrà fún yín. lábẹ́ gbogbo ìlà kọjá tí orí kọ̀ọ̀kan ń là kọjá tó ń wò pé ṣé báwọn ṣe máa parí ọdún yìí rèé kọ́lọ́run kó jọ kó bá ìní ayé yín pàdé. gbogbo ọkàn tó ń ṣàìsàn ó yẹ gba ìwòsàn. àmín. gbogbo ọkàn tó jẹ gbèsè lórúkọ Jésù kó Olúwa kó jọ kó san gbèsè. àmín. ọwọ́ Ọlọ́run àti ọwọ́ rẹ̀ kó wà lórí ayé wa àmín. láti ìsinsìnyí lọ àti títí láéláé. àmín 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 lórúkọ Jésù. bàbá wa kẹ́ ẹ tó máa lọ nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí nọ́mbà wo náà lè pè yín sí. 070 35 23 2009. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 070 35 23 2009. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa sí ni 07035232009. a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Àwọn Kerubu on FM nígbà tá a tún mọ́rọ̀ míì tó ń lọ nínú ìjọ wa sétí ìgbọ́ yín. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe. a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo ìbànújẹ́ ọkún ẹ̀fọ́ ìṣubú ara ìṣubú ẹ̀mí kò ní débẹ́nikẹ́ni nínú wa. Shalom shalom.